ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé. ṣé Wásọ́lá nàbí kí lorúkọ tó ń jẹ́? wá já síbẹ̀ Wásọ́lá kò dà ń gbọ́ yìí máa rí. ok ọmọ yẹn kò yẹ kán donate ẹ 1p kò yẹ kán donate ẹ fún torí wọ́n plan nǹkan tó ń lọ lọ́wọ́ yìí ni wọ́n plan ẹ ní àwọn àti àwọn ìmọ̀le àwọn ẹ̀sìn onímọ̀le yẹn wọ́n plan ẹ ní àwọn oníjàgídíjàgan pé kó lọ dúró dolóòrùn torí ó lóun try ẹ ní last year ipe kò wọ́ọ̀kì ẹnu ara ẹ̀ ló fi sọ pé òun try ẹ ní last year bẹ́ẹ̀ kò wọ́ọ̀kì ó wá lọ dírẹ́sì bí ọkùnrin this time around. Scammer ni wọ́n fẹ́ fi scam àwọn tó máa dáwó fún wọn ni o wọ́n dẹ̀ fẹ́ fi bà ẹ̀sìn wa jẹ́ torí wọ́n ti mọ̀ pé ẹ̀sìn wa ti ń strong yìí sí wọ́n fẹ́ gbé ṣàríà wá ni. wèrè. ipe tó bá lè gba tó bá lè tí ọmọ yìí tó sí kọ̀ọ̀kan tó ṣe wọ́n wá ní ẹ̀sìn irọ́ náà ń ṣe ipe kò sí kọ̀ọ̀kan tó ṣe wọ́n tún lè kó ìyàwó wọn jáde ní next year pé kó wà wájú ẹ̀ kó tiẹ̀ máa dó síwájú olóòlù. So wọ́n fẹ́ fi pa ẹ̀sìn wa rẹ́ni ní Ìbàdàn torí wọ́n fẹ́ fi tí ẹ mọ̀ pé Ìbàdàn náà fẹ́ fi ṣe kápítà àwọn oníṣẹ̀ríà tá ti máa gérí tá máa yọjú olójú tá máa gé ọrùn tá máa gé apá àdẹ̀fẹ́ ní ilẹ̀ Odùduwà. àfẹ́ kan kó ṣe wọn lọ síwájú. Yorùbá ni wá o. Yorùbá ni wá. a kì í ṣe ẹlẹ́sìn ìmọ̀le àwa ló láàánú jù ní gbogbo àgbáyé. bẹ́ẹ̀ni. ibikíbi tá a bá ti rí àwọn èèyàn wa báyìí inú wa máa ń dùn ni táyọ̀ wa máa ń kún bá àti ẹ̀mọ́ ibi tán ti wá tó bá ṣáà ti lè sọ Yorùbá jáde lẹ́nu tán bá rí gbígbé a máa accommodate wọn ni. ẹ má gba lady ẹ má gba láyè ẹ má jẹ́ kán dá 1p fún 1p kọ́ má dá fún o kọ́ má dá fún. So torí ó ti try ẹ̀rí kò work out this time around tó tún lọ múra bí ọkùnrin ẹ mọ̀ pé wọ́n dìídì síta ni àwọn people ló ti síta o wọ́n fẹ́ fi dán agbára àwọn oníṣẹ̀ṣe wò wọ́n fẹ́ fi dán agbára olóòlù wò ni. So gbogbo ẹ̀gún tó fẹ́ dá sílẹ̀ ní ilẹ̀ Yorùbá àti ìlú Ìbàdàn kó forí ara ẹ̀ gbé o kó forí ara ẹ̀ gbé wọn ò gbúdọ̀ ṣàánú ẹ̀ rárá o ẹ ṣe màámi wọn ò gbúdọ̀ ṣàánú ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ mà. mo rẹ́ ẹ̀ka tó ń sọ pé you don't need to do anything just give her copyright violation give her offence and you know how to do it mo mọ bí mo ṣe lè ṣe bẹ̀tẹ̀ mi ò sáré because mo rò pé ẹnì yìí sìn ó dà pé ó ẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ ni ó ẹ̀ṣẹ̀ ń build ó ẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ tí máa strike page ẹ̀ nísìn bó láti rówó kó ìpinnu padà lọ di wá sílá òun kò tí gba tọwọ́ kọ́bọ̀ lórí YouTube because mo pé wọ́n ti monetize ẹ̀ tó ẹ̀ mo ti fẹ́ strike ìjọ mo bẹ̀ẹ́ màmí ẹ̀ ní sùn màmí mo ti gbé kọ́ọ̀lù ìjọ ìwọ tó ń lo page mi ní negative videos mi negative way mo bẹ̀ẹ́ ni mo tún bẹ̀ẹ́ please don't use my video in a negative way against Iru Ekun against Sunday Igboho or against ilẹ̀ Yorùbá mo ń bẹ̀ẹ́ ni torí tí má strike yẹ tẹ́lifọ̀dì bá bẹ̀ mí mo fọ́ni tó ní mí búra mi ò ní gbẹ́bẹ̀ wèrè tó wà nínú Yorùbá nìṣọ́ tó sọ pé mo Yorùbá wuyì ó bá wọn gbọ́n lọ sí Libya sórí pé wọ́n parí ẹ̀ even olóyè Sunday Igboho dá sí mo sọ kọ́ mẹ́nu kú òun bẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣe nìyẹn mi tètè báyọ̀ jà ó bá ṣe wèrè lọ́dún 5 mo máa fi ẹ̀ ṣe ẹ̀yẹ ni mo má ti bá ẹ̀ jà ọ̀gbẹ́ni kò kí sáyé ìbò lè máa tún yọ ṣe tí wọ́n ti strike ẹ̀ mo strike ẹ̀ nìyẹn péjì ẹ̀ lọ nìyẹn olóyè Sunday Igboho dá sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ní kọ́ mẹ́nu kú òun bẹ̀ ni àwọn tó jẹ́ Yorùbá nìkan tó jẹ́ Kini bẹ̀ wọ́n dá sí pé Yorùbá wù mo ní kọ́ mẹ́nu kú òun bẹ̀ bọ̀sí mo ti ní sùfẹ́ nìyẹn tó mo wá ń bẹ̀ if you are using my video in a negative way against Yorùbá land against Sunday Igboho against Iru Ekun mo bẹ̀ yín kì í ṣe ìwọ nìkan owó ọmọbìnrin yẹn o àná ni mo kọ́ kọ́mẹ́ntì títì ẹ̀
mo beg gbogbo yín mo fọlọ́run bá bẹ̀ mo fọlọ́run Yorùbá bẹ̀ yìí please I am begging you if you try it again or you don't bring that one tó ṣe yẹn kò change top name yẹn ogun máa pa ẹ o tó ti máa bínú sí ẹ máa yẹ bá wa gbọ́ sókè ẹ bá wa gbọ́ sókè mọ́. àwọn ní bàbá fẹ́ o àwa ní. nǹkan mọ́ yẹn máa ń bínú ní ọlọ́run. àwa ní bàbá fẹ́ o àwa ní. Yorùbá àwa tí a kọ́lé wá sórí àpáta Jésù. àwa ní bàbá fẹ́ o àwa ní. àwọn wo ìran wo ni Ọlọ́run fẹ́ tó Yorùbá kò sí kò tó wá yí àwọn ọmọ nínú wọn ní dìde sí wa ojú orí Kristi pátá kò sí ìran kankan láyé ìlú tó sọ tó wà fún wọn mímu kò sí ìran kankan tó náà fẹ́ tó Yorùbá àlàbí jẹ́rìí ní ìdábà ṣe orí ìnáwó fáìn ṣùgbọ́n kò sí ìran kankan nígbà ẹ̀yà tó wà láyé tó náà fẹ́ tó Yorùbá tí gbogbo máa gbọ́ ọmọ àgbọ́ ní sí wà gbogbo wọn àwọn àfi tí wọ́n gbọ́ ọmọ àjẹ Yorùbá tó wọ́n lè kọ́ńkà wa wọ́n ń ṣàì ní wọ́n lè kọ́ńkà wa wọ́n lè gbogbo kọ́ lọ sẹ́ńpẹ́ ó pé àwa Yorùbá fẹ́ Ọlọ́run tó lọ tó pẹ́ gbọ́n lópin iná yìí wọ́n lè ṣe mú àsìkò wá tó mú dìde ó ti di pé àsìkò ti tó kíkálukú wọn ọkọ wọn wáṣọ kíkálukú lè padà sí ìlú wọn ọmọ alọ́ọ̀lù wọn àfẹ́ wọn mọ́ àwọn ará nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ ni Ọlọ́run wọ́n sọ̀rọ̀ pé àbísọ̀rọ̀ ló wà ìjọba wà ìfẹ́ ló fi ń ṣe gbogbo nínú ìran tó wà láyé ìgbìmọ̀ ló nífẹ̀ẹ́ jù Yorùbá ó dá gbogbo àwọn ará ní ìfẹ́ àwọn ará ń ṣe bí Ọlọ́run òkè kálukú wọ́n jókòó jí ká fi ìwọ sílẹ̀ wọ́n fi ìwọ ìwọ sílẹ̀ wọ́n dẹ́ka nílẹ̀ ayé wa wọ́n fi wá sílẹ̀ nǹkan tó kú fún mẹ́yìn wọ́n fún mẹ́yìn kálukú wọ́n fún mẹ́yìn wọ́n fún mẹ́yìn kan fún ìwọ ìgbà wọ́n fún mẹ́yìn ó lè káyé ṣe and ọmọ tó lẹ̀ ń sọ wá sílá mo sọ fún ẹ lẹ́yìn gbogbo ọgbà wà ní ọmọ ẹrí ọ́nìṣọ́lá ní wọ́n ti ó ti ní kúndé tó ti ṣiṣẹ́ wípé o fẹ́ ba ìran Yorùbá jẹ́ ni àwọn afákọ̀ọ́lù àwọn afáwọn fẹ́ fún ọmọ òkú tó kọ́ mi tó nìyẹn gbogbo bọ́sìtà oyè jẹ́ ìṣẹ̀ṣẹ̀ tiwa ṣẹṣẹ wa òun láyé wa òun ìgbà wa òun làá fi ń dán ni a fi ń ṣe gbogbo láyé wa àwọn nǹkan tí wa aṣẹ́rìṣẹ́ Yorùbá ohun tó yẹ kí ọlọ́run fi ń ṣe wà tó ń pè gbogbo ta tó fún wa aṣẹ́rìṣẹ́ lè mọ́ wọ́n bọ́sìtà wọ́n lè ó lè Yorùbá tó ṣe yẹn ó yẹ ìyá rẹ̀ olóòrùn ìran ẹ̀ ó máa ṣe ẹmọṣẹ́ ni ó máa ṣe wàá mọ̀ pé ó ṣiṣẹ́ ó bá gbowó ó máa fọwọ́ tó ṣe kọ́ mi ètò ṣe yẹn irun ẹ̀ ó máa mọ̀ lára pé à ń ṣe ni wọ́n ní à ń ṣe ni wọ́n tẹ̀ wọ́n ní tó pé lè kọ̀ ẹ̀ kíṣẹ́ yìí ó ní náà bọ́ ti sọ fún wọn náírà ẹ̀wọ́n lẹ̀ fún ẹ ó máa wú pé wọ́n fún ẹ wọ́n ní fún ẹ wọ́n náírà àwọn lẹ̀ fún ẹ ó máa wú wọ́n pé ègbèrò jẹ òun lọ fún ẹ màmá yìí ló ti ṣe rí láti ẹ̀ ó ti ṣe lọ́dún yìí ó mọ̀ wọ́n ṣe yìí kò tó wọ́n wọ́n ṣe ó máa ń pààrọ̀ lára yìí tó jẹ́ ìyẹn báwo yìí ẹ ṣe ẹ kú ṣẹ́ bàbá Ọọ̀ni o tún dúpẹ́ lọ́wọ́ yín. adúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọọ̀ni adúpẹ́ o. o dúpẹ́ gidigidi bẹ́ẹ̀ omi jẹ́ ayọ̀ jáde lójú mi gbogbo orí mi dìde pé yes àní àwọn bàbá gbogbo ọmọ Yorùbá pátápátá adúpẹ́ agbóhùnsà òṣùwà fún yín adúpẹ́ o ẹ̀mí á gùn ẹ̀dùn àwọn lè ṣe ẹ̀ṣẹ̀ àgbẹ̀wò Yorùbá wuyì you are blessed I cherish you and I love you so much. Yeah, I know. I love you more. Ẹ̀sìn máa wò láì máa wò lẹ́tẹ̀gbẹ̀ ni mò ń wò. Bẹ́ẹ̀ ni ẹ̀ ń tún àmì fún ọmọ Yorùbá ẹja àti ìfọ́jú kan ṣe. Àsìkò yìí àwọn akẹ́kọ̀ọ́ nǹkan tó tó lẹ́tì wa máa gbà. Enough is enough. Ọ̀run ti dìde láti dìde wa. Ẹni kí ẹgbẹ́ tó Yorùbá ìtú sọ́rọ̀ yìí àwọn àṣẹ wọn mọ́ṣẹ́ ni. Gbogbo àwọn ìran yìí. Irú ilé òṣèlè rí ìran yìí Ọlọ́run fẹ́ wa. Àti pé àwa yìí ó kí gbogbo àdìdí ní gbogbo àti ìdílé sí pé Ọlọ́run wá ṣe bàbá yẹn fọwọ́ bá tó tó yẹ ẹ̀mí gígùn àti àlàáfíà àti gbowó ṣà wọn kọ nílẹ̀ lérí pé èèyàn mọ a sì ní bẹ́ẹ̀ ẹrù sí nígbà yìí rá ẹgbà wọn wá fọwọ́ fún bàbá yẹn adájọ́ bàbá yìí wọn á jèrè bẹ̀ gbogbo náà á jèrè bẹ̀ àní ṣe lásán ṣùgbọ́n bá gbára wa wọ́n rí I love you so much. I love you, Mama. Thank you, Ma.
ẹ má bínú màmí wọ́n lẹ́tọ̀ wá lórí ṣe bá wa kọ́mẹ̀ntì bá wa láìkì ètò báwo yóò ṣe bá wọ́n yẹ tẹ̀tọ̀ pọ̀ lórí ètò ìkòyé mi ẹ̀hún agbétò àbí kí lórúkọ yín bá wa gbóhùn sókè ká play fídíò tí mo fẹ́ play fídíò yìí fún wa àtàwọn èèyàn tó ń pè agbétò ṣe wà ń bẹ̀. No, sir, I want to call your attention to this. This is the bridge that was constructed all the way from agbétò àbí agbétò lórúkọ yín ẹ bá wa gbóhùn sókè sà fẹ́ play fídíò mi nìyẹn ẹ kúrò bí àsìkò yìí sà. Mo ti stumble on your program here sometimes. Yeah, thank you so much. You're doing a great job. Thank you. Ẹ kú iṣẹ́. Ẹ ṣé sà. Yeah. Mo kàn wish láti sọ one or two things. Okay. Yeah. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà lórí TikTok, Facebook àti YouTube ṣé ẹ ń gbọ́rọ̀ tí wọ́n sọ lórí TikTok. Ẹ jọ̀ọ́ mẹ́rin ká máa rí kọ́mẹ́ǹtì yẹn pé ẹ máa assist mi yẹn pé page mi lórí TikTok wọ́n ti gbọ́wọ́ lé ẹ ṣe. Bàbá bá gbọ́n sókè. Bàbá gbọ́n sókè dáadáa because wọ́n lè máa gbọ́ yín. Yeah, so mi ò mọ topic ten deal on bet mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí MS Baba and àti olówó Èkó. Okay. Nǹkan tó ń ṣe, they are doing great job because some years back mi ò pé anybody lè sọ nípa anything bad nípa Muhammad àbí Allah. Mi ò put anybody to bed. But we thank God that today we have strong people. They have lion hearts. Only sorrow. But one thing, mo mọ̀ for sure, tí mo máa sọ fáwọn èèyàn ni pé tí wọ́n bá lọ lógún ọdún, òtítọ́ máa bá within a twinkle of an eye. Very Christianity and Islam tí wọ́n gbé wá fún wa. They brought them on falsehood. They were not on truth. And anything tí wọ́n bá gbé wá fún yàn tó bá sí lórí òtítọ́ kò sọgbọ́n ẹ̀. Ó máa wà defeated one day. Òun ni nǹkan tí àwọn rí lè ní. So and I thank God pé iṣẹ́ òun ni àgbà. Mo máa ń sọ fáwọn èèyàn pé mi ò ká níbì kankan. Mo kàn mọ̀ ní pé ìgbà tí Ọlọ́run máa dálé ayé yìí ó dá pẹ̀lú ìṣẹ̀ṣe. Because God is too mighty to be reached. There must be a medium, which is ìṣẹ̀ṣe. But those other two religions, they came to counter they came to counter the will of God for man. And how man can connect to God. That is a Elédùmarè. Ben. Yeah. So, then secondly, ṣé revolution tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Revolution dẹ̀ ń lọ lọ́wọ́. Let me clap for you, sir. The hardship in the land. The hardship in Nigeria ló sọ a lot of people ló sọ ọpọlọ wọn jí. Because Kini ẹ̀sìn tá ẹ mọ̀ pé wọ́n ti mọ́ máa sọ nǹkan fáwọn èèyàn pé you don't need to pray. Prayer does nothing. You are only praying to feel fulfilled. Pray you only need nkan or they expected. Pray you can only pray to get them. But so it's not to tell you whether you pray or not, God is there for you. So we don't need a religion. Gbogbo nǹkan tó wúdúwúdú tó ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn ojú ráyè iṣẹ́ yìí wọn la máa fi correct a lot of things. Àìrọ́mọ bí ni o, failure in the marriage ni o, ìgbà òbẹ̀ tí ọba ti bímọ tó ti wọ àkọsẹ̀já yìí ọmọ pé kí lọmọ lè mú odò ó tẹ̀ wá sílẹ̀ ayé. Báwo ló ṣe máa ń rìn? Báwo ló ṣe máa ń rìn ilé ayé ẹ̀? Báwo ló ṣe fẹ́ rìn wọ́n? Àwọn òbí ẹ̀ wọ́n á tọ́ sọ́nà. Ọkè ọ̀gẹ̀dẹ̀ ni má jẹ ọ̀gẹ̀dẹ̀, àgbàdo ni má jẹ àgbàdo, òyìnbó ni má fẹ́ ọmọ òkè, èèyàn pupa ni má fẹ́ èèyàn pupa, èèyàn dúdú èèyàn gíga ni. Ṣé mo tí ọba ti tẹ̀lé gbogbo yẹn láyé, kò kí lèèyàn ní kò sí ọ̀nà yẹn máa lọ yours truly ni. So iṣẹ́ yẹn òun ni number one. Everybody bá dẹ̀ ti padà sí ìlú ojú ráyè. So submission mi nìyẹn. Ẹ ṣeun gan ni. Ẹ ṣe gan. Ó yá gbọ́ ẹ̀. Ọ̀rọ̀ tí máa yìí sọ kí lẹ rí sí à ń gbọ́ yín. Ti sọ̀rọ̀ iná iṣẹ́ òyìn rí mi mọ̀ bí ẹran ti recently tí mo ní grandmother mi ní pé kí n sọ
fún àwọn ọmọ Yorùbá. She's a Christian, ó ní pé nǹkan kan méjì táwọn Yorùbá ní láti máa ṣe. Number one, tá bá ti fẹ́ marry bí a fẹ́ fẹ́ ọkọ àbí ìyàwó. Ẹ lọ yẹ̀ wò. Ìran mẹ́ta ó ní nílẹ̀ Yorùbá fẹ́ bá ṣe máa ń fẹ́ ọkọ àti ìyàwó. We need to know your generation. Ẹ ṣe. Number two, grandma mi wọ́n tún ní kí n tún sọ fún àwọn Yorùbá pé tó bá ti bí ọmọ ní ọjọ́ kẹta náà máa ń wo àkọsẹ̀já ayé ọmọ. Mo ti sọ ní ìṣọ́ yìí Yorùbá. Bẹ́ẹ̀ ni, I know. Wọ́n ní wípé ká padà sí in her late 30s. Wọ́n ní ká padà sí, wọ́n ní kíní yẹn máa help. Wọ́n máa jọ tàbí bàbá. Wọ́n ní kíní yẹn máa help to structure future ọmọ. Kì í ṣe pé ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà. Ṣùgbọ́n a máa ti mọ̀, òbí ti máa mọ irú ọmọ tí wọ́n bí. Wọ́n ti máa tọ́ sí ọ̀nà pé school tó yẹ kó lọ, irú kan tó yẹ kó dà. Ó máa ń jẹ́ kí ayé ní ìtumọ̀. Òun ló jẹ́ káyé Yorùbá létò. Ẹ ṣe bá mi, nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ọmọ tó yẹ kó jẹ kó wọṣọ dúdú tó lọ ṣiṣẹ́ ọlọ́pàá báwo ṣe fẹ́ méèkì ẹ̀. Exactly. Ṣé wọ́n ti change uniform ọlọ́pàá ni? Ẹni tó yẹ kó jẹ àgbàdo tó lọ ń jẹ fried rice tó ń jẹ sweet corn nínú fried rice. Ẹni tí wọ́n dẹ̀ ní direction kò lè débi tó lọ lásìkò. Wọ́n bọ́ tẹ́ bá fẹ́ bọ Ògún kò jìnnà sílẹ̀ ní bébí tó ti ń bọ Ògún. Tí ẹ bá rí kọ́mẹ̀tì àwọn èèyàn, àwọn òyìnbó ni mo sọ yìí o, àwọn lọ wádìí èèyàn kan táwọn fẹ́ fẹ́, wọ́n máa ń wádìí o. Dáadáa, òyìnbó ń wádìí ẹ̀ tó máa fẹ́. Bàbá mi wà lára àwọn, ẹ má bínú, bàbá mi wà lára àwọn tó ń kọ́ Kata Bridge. Kapa and Dabato, bàbá mi ṣiṣẹ́ pẹ̀lú Kapa and Dabato fún 40 years. Wọ́n wà lára àwọn tó kọ́ Kata Bridge. Òyìnbó ló ní Kapa and Dabato, German ni wọ́n. Bàbá máa kọ́ bridge àbí kí ló pẹ̀. The first bridge tó kọ́ Lagos ní Èkó. Kata Bridge náà ni kìí kọ́ tilẹ̀ báyìí. Ó ní nǹkan táwọn òyìnbó yẹn ṣe sínú odò yẹn kó tó lè kọ́ bridge yẹn. Wọ́n ń ṣe dọ̀la. Wọ́n ṣe di ọ̀la. Wọ́n wà very spiritual. Coronation King Charles ló ní nǹkan tó ń ṣe. So ṣáà tí ṣe wá ẹ jọ̀ọ́ ẹ yẹ ká padà sí díẹ̀. Ẹni tó fẹ́ ṣe ẹ̀sìn oṣù lè máa lè ṣe Christianity ó lè máa ṣe Islam ẹ̀ o, but àṣà àti ìṣe kò gbọ́dọ̀ yẹ. Ẹ ṣe ń gbọ́ bá wa ẹ̀yin èèyàn wa torí Ọlọ́run tó bá wà lórí TikTok tẹ́ fẹ́ wo show tá fẹ́ show tẹ́ fẹ́ wo nǹkan tá fẹ́ show yìí ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wò wá lórí YouTube yẹn náà lè máa fi wá sórí tẹ́ fi ń wà lórí TikTok Yorùbáwùyí yẹn ẹ máa bọ̀ lórí YouTube kẹ́ wá wo nǹkan tí àwọn. Ó yẹ ẹsẹ̀ fẹ́ sọ ká tó sọ̀rọ̀. Ẹ̀tọ́ fún ẹgbẹ́ bá sọ fún wá sí lábẹ́ àjọ free ló máa ṣe fáwọn àfà. Dope ló máa ṣe dope ni. Do free ni. Do free kẹ̀. Ó bá ṣe do free tán wọ́n náà máa gbé lọ Mali àbí. Ẹran tí ọmọ tó parí ọmọ yìí tẹ̀wọ̀ pé Mali lọ gbé lọ. Do free ló máa ṣe. Ìjà tèmi ti ìyá tí wọ́n ti rí fídíò ẹ̀ mo ní gẹ̀gẹ̀ pàrọ̀ níjà tèmi tó the best thing tí ò bá ti ṣe kò bá má jáde mọ́ àǹtí. Àwọn àfáà yẹn náà ń lọ bá ń lè kí n ṣẹ́jú ẹ̀ mọ́ ọmọ kékeré ni. Àwọn ọmọ mi tó sọ àti àwọn ọmọ màmá tó ti sọ do free ló máa ṣe. Ó ti lọ pọ́ ní ìyá òun ìyá náà máa gba pọ́n wọn wàhálà rẹ̀ ẹ̀dá. Ẹ̀yin ìyá àtàlẹ̀ wà lórí péjì ẹni ọmọ kan tó jẹ́ dope àti dope ẹ jẹ́ ká mọ̀ mo fẹ́ bóyá àwọn ọmọ gbogbo wà lórí péjì mi àfẹ́ wà tẹ́ bá mọ dope àti dope ẹ bá wa kọ sí comment section. Mo fẹ́ protect fẹ́ràn kọ́tọ́ fún ìfọ̀ àǹtí nínú inú ìràwọ̀ tèmi mi lè wọ nǹkan pupa mi lè wọ pé ká ló lipstick pupa anything pupa mi lè wọ. But it affect you, right? Owó bá affect mi. Oníkàdúkú ló lọ́rùn tó ti wà. Àǹtí mo wọ kọ́ńdọ̀ kan mo ń dúnra ni ọtí tí mo bọ́ aṣọ yẹn dànù mo wọ pyjamas kan mo ra pyjamas yẹn ní Victoria Secret ó ti wọ̀ mí lójú kò dẹ̀ sí kálọ̀ mi red. Ẹ wá mu Ọlọ́run ló mú ilé àìsàn ọmọ kékeré. Ó yẹ ká ẹsẹ̀ ìdí ẹ̀sìn mi ní Ọlọ́run ló mú yín bàbá ìkìlọ̀ ọmọ kékeré. Ọjọ́ kátó sọ yẹn àkọsẹ̀ ìjáde yẹn
I think we should all go back to this Akosejaye or whatever. Ọmọ tó yẹ kó kọ́ mechanic tó lọ ń kọ́ carpenter. Àwa dáyé ló ń ṣe òun. Ẹni tó yẹ kó kọ́ carpenter ó lọ ń lọ sí school. Ó lọ ń ka ìwé àkàdójúdé. So we have to go back to that. Èèwọ̀. Bàbá wa safety domain, thank you, ẹ ṣé mo dúpẹ́. Ẹ wá bọ̀ lórí YouTube, ẹ wá wo fídíò tá a fẹ́ play. Safety domain, ẹ ṣé mo dúpẹ́. Kẹ wá wo nǹkan tí àwọn kàó nǹkan ní tí wọ́n ń ṣe ní Lagos State. Èkó tíá, ẹ wá wo tí wọ́n ń ṣe ní ìlú Èkó. Wọ́n fẹ́ bà gbogbo ìlú wa jẹ́. Àwọn ọmọ tó pé wọn ò fi owó tọ́. Àwọn ọmọ ẹran, wọ́n kàn wá from nowhere. Wọ́n wá sí Èkó, wọ́n wá sílẹ̀ Yorùbá, wọn nílẹ̀ dúró. Kí Boko Haram fọ́ wọn fi kíní fọ́ wọn lórí nílùú wọn, wọ́n máa wá sí ilẹ̀ wa nílẹ̀ Yorùbá, wọ́n á máa fìyà jẹ wá, ó máa ṣe o. Àpà bára pa ìpàì. Tómi mo kọ́ tí mo fẹ́ pé àwọn ipò ìtayọ̀ àpà bára pa ìpàì. Bẹ́ẹ̀ máa wá láwọn èèyàn kó má mi fún wọn ní orúkọ. In fact, this is touching, this is emotional, this is painful to me. In fact, I don't even know what to say about it. Ìwà ìkàbú gbà òlélẹ̀. Let's play the video. Safety domain, I share what I'm going to talk about. Let me play the video. Hello, sir. I want to call your attention to this. This is the bridge that was constructed all the way from Alakiga to link inside the first part. These scavengers have started removing iron from the pillar that supports the bridge. You can see, sir. This is what they have been doing. All the pillars holding the bridge. They have started removing the iron. They break the concrete and they started removing the iron. You can see. This is where we are now. See the way it was. This is the way it was. This is where we are now. It is very disturbing. How can scavengers be doing this in Lagos? This bridge was constructed by FHA about 5 years ago. But see what it has turned to become. Within the next 2 years, what they would have done to this bridge, I mean, it is imminent collapse. You can see. See the beginning. So as we progress, see how they have dug into the reinforcement of the bridge. Okay, you need to call attention of your authority to this. It is extremely bad. They use billions of naira to construct this and see what scavengers have done. And this is what we are doing on a daily basis to make sure that this does not happen in Lagos. This is it. Please imagine this. Ẹ kàn imagine. Ṣẹlẹ bá continue láàrin ọdún kan sọdún méjì. Bridge àwàjá. Gbogbo kan náà máa fi bú àwọn kí ló pè àwọn ìjọba. Yìí tí aráàlú gan ṣe worst. Bẹ̀tẹ̀ lẹ́yìn sí ṣèjọba ní ká dálẹ́bi àbára because mo rí comment ní comment section. Àwọn ìyá wa kan kọ́ sí pé security ilẹ̀ Èkó àti nílùú Èkó pé security ẹ̀ mẹ́hẹ̀. Now ṣé security ní ká bá ṣé ìlú ní ká bá wí nísìnyí ṣèjọba ní ká bá wí nísìnyí àbí àwọn tí wọ́n ń subẹ̀ yẹn tí wọ́n wo billions of naira tí wọ́n fi ṣe bridge yẹn. Ẹ wá ń fọ́ concrete ẹ̀yin yọ irin bridge. Now èló lẹ fẹ́ ta irin yẹn gangan that's my concern. Ẹ fi abẹ́ bridge yẹn ṣe ilé ẹ̀ ń tún síbẹ̀. Tí bridge yẹn tẹ́ bá lọ gbogbo yẹn tán tí bridge yẹn bá wá wó lulẹ̀ ṣé ẹ má lè sùn síbẹ̀. This is horrible. This is pathetic. Ṣé tẹ́ bá padà wó bridge yẹn lulẹ̀ ṣé ẹ má padà lè sùn sábẹ̀. Ṣé àwọn pípọ̀ ṣé ẹ̀ ní ṣé ìfọ̀n ṣé ẹ̀ ní problem báyìí. Now ta ni ká bá wí ẹ bá wa dá sí ṣé ìjọba Èkó gọ́vnà Babájídé Sanwó-Olú ni ká bá wí tó fún gbìyà lọ́tí mu tó ní kó sọ òyìnbó tó bá fún gbìyà lọ́tí mu á sọ òyìnbó á ní give me another $10 billion. Ṣé ìjọba Èkó ni ká bá wí wípé àwọn ni wọ́n àwọn náà kọ́ ọmọ ẹranko lọ́gbọ́n wọ́n dẹ̀ pàkúté wọn ò fi yẹ̀pẹ̀ sí
o kọ́ mi ẹranko lọ́gbọ́n ó dẹ pàkútẹ́ tó fi ìyẹ̀pẹ̀ sí ìwọ ló kọ́ mi ẹranko lọ́gbọ́n ṣáwọn náà kọ́ àwọn ọmọ ẹranko yìí lọ́gbọ́n tó gbà wọ́n pé ẹ máa bọ̀ láti lu yín ẹ máa pe ayé ní mèbólà ẹ ń ṣàbólà pẹ́kẹ́pẹ́kẹ́ àbọ̀ tó ń jò pàkàtà ilé ń ṣàbólà ẹ ń ṣàbólà tí wọ́n ń ṣayé ọmọ Èkó ẹ ṣayé ọmọ Èkó mọ́ bólà ta ni ká bá wí síjọba ni àbí àwọn àpà bára pàìpàì ẹ jẹ́ ká wọn tó máa bá wí. À ń gbọ́ yín sà à ń gbọ́ yín mà. Sábẹ́ fẹ́ bá wí báyìí. Àwọn people yóò wá civilized. Ẹ ní sọ ẹ kí bàbá wa yìí sọ̀rọ̀ náà. Bàbá wa ẹ bá wa gbóhùn sókè sàdádì. Ìyá mi Yorùbá wuyì. Ẹ ní dààmú sà. Àdà fún yín ẹ ṣoríire. Àṣẹ Èdùmàrè, àṣẹ Èdùmàrè. Àdúrà mi ń gbà gbogbo ni pé ẹ ní fọmọ ṣe ẹ ní fi ọkọ ṣe. Àṣẹ. But mo ń bínú sí yín mo text yín nísìn èmi mo sọ pé mi gbọ́rọ̀ tí wọ́n ń sọ. Mo dẹ̀ tún wá text pé mo ń bínú sí yín. Ẹ má bínú kí ni mo ṣe. Mo wá sí láti wá kí yín fún birthday mo tẹ bẹ́ẹ̀lì yín ṣílẹ̀kùn. Ẹ má bínú. Torí mo wá sí Queens. Ẹ má bínú. Mo wá sọ́dọ̀ ọmọ mi ní Queens. Ìyá ti máa pè mí lórí fóònù. Fàtẹ́ ní ètò fi ṣe program yẹn pé èèyàn ò lè gẹ́ẹ̀tì ní yẹ kí n pè yín. Ẹ ṣoríire o ẹ ṣọ̀pọ̀ ọdún láyé. Àṣẹ. Lágbára Ọlọ́run bá ṣe rí tínú yín dùn tínú wa náà dùn inú wa ò ní dìbànújẹ́ lórí yín. Àṣẹ. Ẹ bá mi kí ọkọ yín wọ́n kú kì í ṣe ẹni tí nǹkan burú bá ṣẹlẹ̀ sí náà máa ń sọ pé kó kú sùúrù. A kí wọn kó kú sùúrù tó ń gbà yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe fún wa. Ọlọ́run Olódùmarè á máa wà pẹ̀lú wọn náà o ẹ bára yín kalẹ̀. Yorùbá wí mi ní nǹkan púpọ̀ láti sọ ju pé kí n kí yín ẹni tí wọ́n bá fọ́ àgbọn lórí ẹ̀ òun kọ́ ló máa kò ní jẹ inú ẹ̀. Ọmọbìnrin tí wọ́n ránṣẹ́ yẹn orí ara ẹ̀ ló máa fi rù ú. Ó dẹ̀ máa kábàámọ̀ ẹ̀ pé nǹkan tó ń ṣe yìí wọ́n ń ṣerú ẹ̀. Ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ló máa balẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ máa gbónítọ̀hún mì ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run Lédùmarè. Gbogbo wa tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹni tó bá ń ṣinú méjì pé bákan òun ó kù nǹkan lọ́lọ́run Yorùbá nation sẹ́ẹ̀ ó máa dúró lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ Yorùbá wuyi ni mo ń sẹ́ndì kìíní ẹ máa rí mẹ́sẹ́jì mi ní. Ẹ ṣe mo rí mẹ́sẹ́jì yìí mo rí ẹ ṣe nǹkan bá mi ẹ ṣe mà. Àwọn èèyàn sì ń kí Yorùbá wuyi happy birthday ẹ ṣe mo dúpẹ́ God bless you guys. Àwọn èèyàn ní let Lagos municipal take action. Lagos municipal council should take action. Àwọn èèyàn ní blame Lagos state government ẹ ká máa wọn tá máa blame. A máa ṣe wọn náà ara wọn tá bá fọwọ́ Wásílà nìkan àbí Fásílà àbí Wásílà àbí Fásílà àbí Ògúnsílà tá bá fọwọ́ Ògúnsílà nìkan sílẹ̀ àní lè ṣe ṣó mi ẹ bá wa gbóhùn sókè bàbá mi. Ẹ má bínú kọ́tẹ́ ń lò yẹn máa fún mi sà because mo ti rí kí lórúkọ ẹ̀ miss call yín látẹ̀kọ́ tó yẹ kí n pè yín mo tún fò nǹkan tẹ́ ń lò yẹn máa fún mi. Ó mọ̀ pé mi kì í pè ẹlẹ́ẹ̀mejì òun ló jẹ́ kí n padà pé Ọlọ́run kan ló ní kẹ́ pè mí gbàgbé mi ní oṣù tó ká àgbàgbà nítorí ẹ̀. Ẹ má bínú bàbá mi kọ́tẹ́ ń lò yẹn máa fún mi sẹ́ẹ̀. Kò wá sí kan tá a lò Ọlọ́run nìkan wà lágbójúlé. Ó yé mi àwọn Ọlọ́run gbogbo agbójúlé ó yé mi sà. Ẹ kú ètò. Ṣé rí nọ́mbà 1 nǹkan tèmi kọ́kọ́ fẹ́ sọ ọ̀rọ̀ ọmọbìnrin yẹn náà ni àwọn mùsùlùmí náà gbé dìde kò kí ṣe ìfẹ́ inú ọmọbìnrin yẹn ẹni tó ń pè lága tó ń pe orúkọ ẹ̀ lága tínú ẹ̀ dùn. Àga lórúkọ wá sí láàga ló ń jẹ́ bẹ́ẹ̀. Àga tọ́jú gbogbo àtẹnìbọ̀ àtẹnukú àtẹkàtì ló lè jòkó lé lórí. Ṣé rí kó jókòó kó rorí ara ẹ̀ dáadáa pé ǹjẹ́ nǹkan táwọn ará bíi fẹ́ fi mí ṣe ǹjẹ́ ìgbẹ̀yìn ẹ̀ máa dáa. Kó rántí Muyideen àwọn ajígini náà báyé Muyideen jẹ́dé. Muyideen Àgbàlá Gabriel. Bẹ́ẹ̀ ni o. Nígbà yẹn òun náà ń dùn ó rò pé bọ́yá òun ti bọ́ sáyé àmọ́ inú ìyà ló bọ́ sí báyìí. Ó ti ṣalábàárù padà. Kò lè padà sínú ilé tán kọ́ fún
ìkan nìyẹn wọ́n ní ọba ló ní ìlú ọba ìlú pàṣẹ wípé nǹkan tó ń fẹ́ nílùú lélẹ̀ àwọn kan tán wá láti inú igbó tààmú inú igbó ibi tán ti wá wọ́n wá láṣẹ tọ́ba pa wọ́n ní kò tẹ́ àwọn lọ́rùn. Ǹjẹ́ Sùlù Gàmbàrí lè pa àṣẹ kan nílọrin kí kìrìtẹ́nì kan tàbí ẹlẹ́sìn àbáláyé kan kó jáde kó sọ pé àṣẹ yẹn ò ṣeé ṣe? Àwọn kan fẹ́ àwọn olóbì kan fẹ́ wá dá wọ́n fẹ́ wá fi ọgbọ́n dá ìjà sílẹ̀ láti pé kí ṣẹ̀rí àwọn kó bá lè ṣeé ṣe kò dẹ̀ ní ṣeé ṣe lágbára Ọlọ́run àwọn alálẹ̀ ò gbà ó. Òfo náà máa mú bẹ́yìn wọ́n máa fọ jáde kúrò nílẹ̀ Yorùbá yìí lágbára Ọlọ́run. Nítorí mo dẹ̀ tó wá fẹ́ sọ̀rọ̀ kan bá wa sọ fún àwọn olóòlù gbogbo àwọn tó bá jẹ́ orúkọ mùsùlùmí nínú wọn kán ṣèyí orúkọ mùsùlùmí. A dà fún yín lẹ́dùn àlàjẹ́ kó dà fún yín gbogbo àwọn Mukaila tó wà ní olóòlù àwọn Rashidi Ramoni. Bẹ́ẹ̀ni kan tó bá fẹ́ ṣe ọ̀rọ̀ ìrorò eégún yẹn tó fẹ́ ṣe tọkàntọkàn kán máa sọ pé àwọn tún lọ ń forí gbálẹ̀ fún kankan kán kúkú jókòó sí ìdí òòṣà wọn kí ayé mọ̀ yìí pé yes ibi tán dúró sí lélẹ̀. Sọ̀rọ̀ mi yé yín èèyàn lè ṣe ẹ̀sìn ìbílẹ̀ o kó ṣe ẹ̀sìn. Kí babaláwo yé bímọ kó yé pé àfà kó wá báwọn sọmọ lórúkọ babaláwo bímọ ń pàfà kó sọmọ lórúkọ. Èèyàn lè ṣe ẹ̀sìn kó tún ṣe nǹkan míì àmọ́ ó ní ẹ̀sìn ìbílẹ̀ kan nínú àwọn orò wa kan tó jẹ́ pé èèyàn tẹ̀ gbọ́dọ̀ kúrò díẹ̀ rárá. Kíkúrò tó ń kúrò bẹ́ẹ̀ òun náà ló ń fa repercussion tó ṣẹlẹ̀ fún wọn. Mo wo fídíò kan lẹ́yìn èyí tó ó ní bàbá ẹlẹ́bùrú kan ó ló sílé ó ní ọba Òṣogbo ó ló gbé tẹ̀síbíù sọ́rùn ó ní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ó dídí ọba ìlú tán wá pè ẹ́ pé kò wá olóògbé tẹ̀sí ó ló tún fẹ́ lọ sí ebi ìdí Ọ̀ṣun pé ó tún gbé tẹ̀síbíù sọ́rùn pé kó má wulẹ̀ ṣe nǹkan báyẹn mọ́ tó bá mọ̀ pé òun ò fẹ́ ṣe ẹ̀sìn mọ́ tó jẹ́ ẹ̀sìn mùsùlùmí ló fẹ́ ṣe kó fi ọba àwọn sílẹ̀ fún wọn kó padà sẹ́sìn síbi ìkíní ara àwọn tó ń ba ìṣẹ̀ṣe wa jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ bá dẹ̀ fẹ́ joyè yìí ẹ̀ ní sọ pé ẹ̀ ní ṣèṣẹ̀ sí. Wọ́n máa bẹ̀bẹ̀ ní. Bẹ́ẹ̀ni nígbà tẹ́ bá débẹ̀ tán ẹ wá gbé ìdẹ̀mọ̀ kan tẹ́ rí gbà nínú ẹ̀ gan. Gbogbo ẹ̀ náà la ti ń gbọ́ yìí tó jẹ́ pé irọ́ ni tí ò sí nǹkan kan tó fi ń ṣe fún wa. Àmọ́ ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí a rí Yorùbá nation gbà ní 22. Bẹ́ẹ̀ni o. Tó bá jẹ́ pé a rí gbà kò síbi tá a fẹ́ yà àwọn olórí burúkú sí o. Bẹ́ẹ̀ni o wọ́n ti máa pa wálé ẹ̀kọ́ kọ́ báyìí wọ́n wá níjà ìsìn ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni àti pé àṣírí tó ń tú sí kò ní tú. Ọlọ́run tó dá wa tá a mọ̀ nílẹ̀ Yorùbá tá à ń pè l'Ọ̀rúnmìlà ó mọ ọ ní ọ̀run ló mọ ẹni tó máa là ó mọ àwọn tó fẹ́ là ó dẹ̀ kò fẹ́ ká ṣìnà òun ló jẹ́ kí ó rọra bá wa ṣe kínní àwọn alálẹ̀ náà wá dìde wọ́n lè bà ìlú ìjẹ́ fún wa ìrọ̀nà pa èyí tó wá láti Cameroon tó wá láti Mali tó wá láti Senegal àwọn akọrí burúkú wọn padà síbi tán ti ń bọ̀. lágbára Ọlọ́run òdùnmá di ẹrù wọn tọ̀sán kan òru kan náà máa di ẹrù wọn nígbà táwọn alálẹ̀ bá kó pàṣán bò wọ́n á padà síbi tí wọ́n ti wá nígbà tó padà tó eré Fásilá kó mọ nǹkan tó ń fẹ́ ṣe tó bá rò pé bóyá wọ́n ti ṣètùtù fóun ní ọdún kan lọ́ṣọ̀láké ọ̀gá tó kọ́ ìmíṣẹ́ ó ra ìgbà yẹn kọ́lọ̀dì ṣẹ̀ṣẹ̀ dé ó ní àwọn apèkéné kan lẹ́làjà
ọ̀gá yẹn rà ó ń píǹtì ọmọ kan wá ṣiṣẹ́ lọ́dọ̀ Bọ́lá Oguns ní láàbù ẹ̀ òun lọ̀gá mi yẹn máa ń lò tó wá fẹ́ nígbà tí ó tè é mọ̀ nígbà tí yẹn máa gbé éjì yẹn ó wá sí inú ibi tí ọ̀gá mi gbé kinní yẹn sí ọ̀gá mi dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ èmi ti kó lọ́dọ̀ ọ̀gá mi nígbà yẹn mo ti firi nígbà tó dé ó kàn fi ọwọ́ wá ẹ̀yìn ẹnu ọ̀nà ó wá rí ibi tí òun lè ti nǹkan bọ̀ nígbà tó ọ̀gá máa dé ibi iṣẹ́ níjọ́ kejì wọ́n ti gbé kinní yẹn lọ wọ́n wá lọ pe aláyé lára dẹ̀ sọ pé òun ló ṣe nígbà tó yá wọ́n sọ wípé wọ́n máa ń ré nǹkan yẹn dànù àwọn tó bá rí dànù á tún lè dá padà òun tó ń rò pé bóyá wọ́n ti ṣètùtù fóun ṣé kò mọ̀ pé àwọn èèyàn kan tún lè dá kẹ́ni ẹ̀ padà sí òun lórí. àánú ẹ̀ ṣe mí àánú àwọn fámìlì ẹ̀ ṣe mí. àánú ẹ̀ ṣe mí náà. ìkan nìyẹn mò ń gbọ́ pé kánìkan dáwó fún nígbà tó òun gbéra tó lọ ṣe nǹkan tí èèyàn ò gbọdọ̀ ṣe nǹkan tí èèyàn ò gbọdọ̀ jẹ tó lọ jẹ nígbà tọrùn ẹ bá yún kò lẹ́nu kò kì í ṣe pé bóyá kẹ́mẹ́ ọ̀tọ̀ fún ẹ bá ti ń yún kó máa yún owó wo ni Yorùbá fẹ́ dá fún káwọn mùsùlùmí tán gbé dìde torí èmi bí mo ṣe ń wò wọ́n ti dì gbé ọmọ yẹn dìde ni báwo ló ṣe kí ló fẹ́ gbà lórí pé òun fẹ́ ya fọ́tò nǹkan tán ní kán má ṣe òjijì ọba ìlú bí ọ̀sẹ̀ kan ni bàbá yẹn fẹ́ àná ó sì pé bàbá yìí kí ló wà lọ́kàn ẹ̀ kí ló wà nígbà ìyá ẹ̀ tí ìyá ẹ̀ bá ti dé kó jẹ. ó ti ní wá sí láti òkè ẹ̀ lórúkọ òun ẹ ṣe ń gan bàbá mi gan gan ẹ̀ sàn. bàbá ẹ máa béèrè. à ń bẹ́tò bọ̀ in fact ọmọ wa lórí ọ̀rọ̀ bíríìjì yìí ta ni ká bá wí ìyá wa Èkìtì ẹ ṣeun màámi ní kí ló dé tí àwọn ìran Fúlàní tí wọ́n ya ọ̀tá ajé báyìí tí wọ́n fẹ́ kí àwọn bíríìjì wọ̀nyí máa wó kí àwọn èèyàn máa jábọ́ sílẹ̀ ni kí àwọn ọkọ̀ máa jábọ́ kí àwọn èèyàn máa kú ni ẹ gbọ́ kí ló dé tí àwọn Fúlàní àwọn ìran yìí àwọn ọmọ Senegal àwọn ọmọ Mali because àwọn fámìlì wọn náà lọ àbẹ bíríìjì kí ló fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ báyìí ẹ bá wa gbóhùn sókè ìyá wa màmá Èkìtì ẹkùjọ mẹ́ta mo kí yín máa o agbọ́nìta. happy birthday in arrears. ẹ ṣeun. ẹ ní bínú sí wa ni pé kí ni pé ẹ kú birthday. Yorùbá Wuyi fans mo love fún yín that quest. a máa fi ọ̀pọ̀ ẹ̀ láyé. àṣẹ. ìgbà ọdún kan ni. àṣẹ. nǹkan tí mo fẹ́ dá sí náà ní sẹ́ni gbogbo nǹkan tá à ń sọ yìí náà ìjọba ni o tọ́yẹ́ pé ibi tí ìjọba ti wà òkè tán ti wà active ni ẹ̀ ń bá condemn ẹ̀ ń bá this ẹ̀ ń bá that níbi tí ayé lajú dé sìn tó yẹ kí ìyẹn gan tó yẹ kó yìí máa ṣiṣẹ́ kó má lẹ́ni kankan tó máa ṣe checks and balances ó ní bá condemn kan tí wọ́n ti ẹ̀ show ní Èkìtì tó jẹ́ pé èrò rúfin tó yẹ kí wọ́n MTA. bẹ́ẹ̀ni wọ́n túlé kiri ń sìn ni. so tó ti MTA onílé wọ́n dẹ̀ ti lọ tà ní condemn by ayan whatever. so pàtó ti rí i pé kò sẹ́ni tó ń sọ̀rọ̀ kò sẹ́ni tó ń wò wọ́n kò sẹ́ni tó ń sọ pé àkáyé má ṣe kan láì má ṣe kan bí eléyìí. so àmọ́lẹ̀ níta ló ṣe léyìí tẹ bá ní Fúlàní ni Haúsá ni gbogbo ẹ̀yà gbogbo ẹ̀yà ní kírímínà o ẹ má personalize ẹ o ẹ má ṣe kinní kan o nǹkan tí àwọn ìjọba ilẹ̀ Yorùbá tó máa sọ nìyẹn but àfihàn dẹ̀ ló ṣe kinní yìí tẹ̀lé mọ̀ pa àwọn ni. so kò sí kan tí ẹ fẹ́ ṣe gbogbo nǹkan tó wà lẹ̀ gbogbo ẹ̀sùn tó wà lẹ̀ yìí ìjọba ni ọwọ́ ìjọba ló wà ọwọ́ ìjọba ni so ìjọba náà ló lè fi gbèsè. ìjọba Èkó lẹ́yìn lẹ́ blame báyìí nísìn so kí ni ìjọba Èkó lè ṣe kí wọ́n lè ṣe fún wọn. òun mo blame o because ìlú onílù ni mo wà nílùú ayé sìn kí wá ní mo fẹ́ yọ dígà mo fẹ́ yọ àdá mo fẹ́ lọ máa gbẹ́ kòtò ní ojú títì wọn. ẹ máa explain táyà you go explain táyà lọ́wọ́ wọn bá báyìí. nǹkan tó wú mi lórí o nǹkan tó fọ́ mi lórí o tí mo fẹ́ ti gbogbo yẹn o ṣé mi ò ní sọ ni ògbà tíjọba bá ti wà
tó jẹ́ pé everybody kò sẹ́ni tó kí ẹ̀ wọn ò kí ẹ̀ ní. so bàbá wa kí ni wọ́n lè ṣe kí ni ìjọba lè ṣe báyìí sí. nǹkan tá lè ṣe òun náà ni pé kí everybody àtijọba ni àtàwọn èèyàn ní òkàn kí ẹ̀ tó bá report àwọn èèyàn kí ìjọba gbogbo gbèsè lé lórí ó ké bó bá ṣe rí yìí sí ẹ má jà parọ́ tọ́ra wa o ṣé ìjọba pariwo pọ̀ lórí ẹ o wọn ò ní gbé ìgbésẹ̀ kan lórí ẹ o wọn ò ní gbé ìgbésẹ̀ kankan lórí ẹ torí pé àwọn ti rí pé òkè tí ẹni bá tẹ̀sẹ̀lẹ̀ sí bíríìjì yẹn gan tó bá fẹ́ tó kọ́ owó aráàlú náà ni. lórí TikTok náà kí ló dé báyìí à ń gbọ́ nípa. owó aráàlú náà ni tí ọba bá dẹ̀ ní kankan tó kọ́ àánà máa tó rèrè náà ń bẹ̀. so many things ó lè yẹn máa wù tó jẹ́ pé àwọn ìjọba tó fi ń ṣe ara wọn lọ́rọ̀ pé aráàlú náà ń ṣe. so ìyẹn níbẹ̀ yẹn tó bá dẹ̀ ní ká wo títí tọmọbìnrin tó sọ ọ̀rọ̀ ti oníṣẹ̀ṣe wá sílá nǹkan tó ṣẹlẹ̀ náà ni pé ṣe rí àwọn oníṣẹ̀ṣe ó dàbí àwọn bàbá wa náà ni ẹ ṣáà máa wò wọ́n ran ẹ fi wọ́n lẹ̀ Ọlọ́run máa jà òun ló sún wa dé gbogbo ipò tá a dé yìí àwọn ẹ̀sìn tádẹ́gbà láyè yìí àwọn òun ro pé kọ́ ló ń jà fún àwọn náà dèdè máa yọ ẹ̀sẹ̀ náà máa yọ kí náà ń pè kùkú àti gbogbo ẹ̀ àtògúlùtù pé ló àwọn àròjà fọ́nà tí wọ́n ní ọ̀tọ̀ oníṣẹ̀ṣe máa ní pé fílẹ̀ fọ́nà ọlọ́ máa jà fún ààrẹ ni. àwọn bàbá wa èèyàn tó ní sùúrù ni òyìn dáadáa ni wà. so ibi tí àwa oníṣẹ̀ṣe ibi ta ti kùnà ta ti ṣe mi ò lè wá kùnà ibi ta ti ṣe pé kí lorúkọ ẹ̀ ibi tó yẹ ká àti kọ́ kéré nìyẹn ó yẹ káwa náà ká máa gbé ìgbésẹ̀ torí àwọn pípù yìí kùn bá wa mú ní kékeré bíi ti ká parun òun ló wà lójú tiwọn bọ àwádẹ sọ pé àwádẹ ń fàyè gbà wọn Ọlọ́run máa yí wọn padà ṣé ẹni tọ́run máa yí padà jẹ́ pé ogun ló ń bá yàn ń jà ní gbogbo ìgbà kọ́lọ́n kó ṣàánú wa o so nǹkan tí mo rí sí nǹkan tá pọ̀ ìyá mi nígbà nìyẹn wọn. Mr. Kini mi ò rí kọ́ọ̀lù yìí o mo kàn lọ pè yín torí pé mo ti ní nọ́mbà yín lọ́wọ́ ni o so ta ni ká blame báyìí bá a gbọ́n sókè sàn. Hello. Kálẹ̀ mọ̀. Ẹ kú dédé àsìkò. Yes sir. Ẹ kú ètò mọ̀. Yes sir. Ẹ kú sí ẹ̀dá nǹkan kan. Ó ní àwọn mọ̀lẹ́bí wa ń kọ́. Adúpẹ́. Lọ́gbà pàlọ́ Ọlọ́run bá wa tó wá gbé agbára Ọlọ́run. Ẹ rí nǹkan sọ ni wípé ìwọ tó bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Yorùbá ni èmi máa ń tẹnu mọ́ ọ̀rọ̀ yìí. Aláwọ̀kọ́ náà tó ọmọ Yorùbá kankan ẹ má gbára lé ojú Akíọ́gbágòdì. Òdodo èmi ó sì máa sọ ọ̀rọ̀ èmi ó sì máa sọ ní ojoojúmọ́. Gbogbo ìgbà tí mi bá ń pè sórí ètò yẹn náà lèmi máa ń sọ̀rọ̀ báyẹn pé òun ṣe mí òun gbà mí yẹn náà ni máa yẹn bó ti wà yẹn. Àwọn tó ṣe wípé wọ́n máa sọ wípé àwọn fẹ́yàn lójú àwọn fẹ́yàn ní ojú wọ́n sì ń fi ata sẹ́nu nítorí wípé ẹni tó bá tẹ̀lé ọ̀rọ̀ ẹnu Akíọ́gbágòdì ọlọ́ọ̀bá ń gbọ́ àárò pé ń ṣe títò wọn ni ọlọ́ọ̀gbọ́ láti mọ̀ ní wípé wọ́dákà màmá mi ẹjọ́ sí mo lè pè é padà ẹjọ́ ẹ pè padà máa pè ẹjọ́ tó bá ti pè ní sábà àjọ 2 minutes torí Ọlọ́run ẹ bá gbọ́n sókè màmí. Yes ma'am. Hello ma. Yeah, ẹ kẹsàn-án. Mo fẹ́ sọ abẹ́ bridge. Okay.
yà ṣẹ́rí wásílà yẹn ẹ má bínú bí ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bó ṣe ká mi lára sí ni ẹ má bínú. ẹ bá ara sọ̀rọ̀ lábẹ́ bíríìjì yẹn. bíríìjì yìí àwọn ọmọ èkó fún ara wọn àwọn ló ti gọ̀jẹ̀ because gọ́ọ̀mẹ̀ntì ò ní rí gọ́ọ̀nà Lagos State ò rí èmi àti yín tá à ń ṣe káràkátà tá à ń lọ tá à ń bọ̀ àwa là ń rí kinní yìí tó bá ṣe pé ìgbà tí ó lè wá jẹ́ alẹ́ ni wọ́n fi ń ṣe o tí gbogbo ojú ti pa tẹ́sẹ̀ ti pa o yàtọ̀ sí yẹn tó bá ṣe pé ojúmọmọ ni wọ́n fi ń ṣe kinní yìí àwọn ará ìlú ló yẹ kí wọ́n ta gọ́ọ̀mẹ̀ntì lólogó at the same time ibi tẹ́mi àti yín wà yìí kò síbi tí èdè tá à ń kọjá yìí tó bá di pé wọ́n fẹ́ gbòkú kọjá tẹ bá notice pé wọ́n fẹ́ lọ gbòkú kọjá àbí kankan wọ́n máa ń dá tráfíkì dúró tó jẹ́ pé iná máa tan red kò ní tan green fáwọn tó ń bọ̀ ọ̀ǹtí táwọn òkú yẹn bá ti lọ tán. ọ́fíìsì wọn lọ́hùn wọ́n ń wọ́ọ̀ṣì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó bá ṣe pé bí ìyẹn bá ṣe sọ pé wọ́n ti tún Èkó ṣe ó rí bẹ́ẹ̀ ni àwọn kan wà tó yẹ kó máa mọ́nítọ̀ kámẹ́rà street camera irú bíbà yìí sí ó yẹ kí street camera kó pọ̀ bẹ́ẹ̀ kò bá jẹ́ alẹ́ kò bá jọ gànjọ́ òun náà fi ń ṣe wọ́n á ti rí wọn kí ló dé tí wọn ò rí wọn àwọn ará ìlú lè mí bá wí díẹ̀ torí pé tó wáyé pé àwọn ará ìlú bọ́n ṣe ń rí wọn yẹn wọ́n ń ta gọ́ọ̀mẹ̀ntì lólogó gọ́ọ̀mẹ̀ntì á ti wá nǹkan ṣe sí wọn kò ṣẹ̀ṣẹ̀ nídìí ìsìn yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹ wo bó ṣe ń ṣẹlẹ̀ ṣebí àwọn government officials ló wá síbẹ̀ ṣebí ìbọn ni mò ń rí lọ́wọ́ wọn yìí tí wọ́n wá tẹ̀lé báyìí. ẹnìkan ló lọ pè wọ́n. that is what I'm saying tó bá ṣe pé bóyá ọ̀gànjọ́ òun náà fi ń ṣiṣẹ́ yẹn àwọn èèyàn lè máa mọ̀ but tó yẹ pé daytime ni even lèmi fún ara mi mo lè lọ sáláhùsá ń bẹ̀ yẹn kí n lọ fẹjọ́ wọn sùn àbí kéèyàn snap wọn bó ṣe ń ṣe yẹn kéèyàn bẹ̀ sí ní ojú wọn tó bá ti kẹ́jẹ́ bá capture ojú wọn wọn á rí láláhùsá ó kù sọ́wọ́ àwọn ọmọ Èkó yàtọ̀ sọ́mọ Èkó ó kù sí gbogbo wa lọ́wọ́ ní orílẹ̀-èdè Yorùbá o ire o. ẹ ṣeun gan ìyá mi. Awùsá ẹyẹ pẹpẹ láláwùsá. aláwùsá ni àwùsá sálà. wọ́n gbin igi awùsá síbẹ̀ ni. ìyá mi gbogbo ìnáwó kan ló mọ̀ aláwùsá ni aláwùsá kò kí ń ṣe aláwùsá aláwùsá ni bẹ̀ yá wa. ẹ tún fẹ́ kọ́ tún gba ibẹ̀ yẹn lọ́wọ́ wa gbogbo ẹ̀ náà ti gbà tán. ẹ bá wa gbóhùn sókè kí ni ìtumọ̀ Costain ẹ bá wa gbóhùn sókè ìṣẹ́jú méjì. ẹ kúrọ̀lẹ́ kí ni under bridge yìí tẹ bá dé Alákìjà tẹ bá jáde láti Festac inú mi ni pé ẹ ń gbé 24 road tẹ́lẹ̀ tẹ bá gba third gate jáde total láàrin bridge yẹn àti total tẹ bá gbà lọ sí apá ọ̀tún èmi ti gbé mọ́tò lọ síbẹ̀ about 2 months ago ó ṣàrí pé bridge yẹn ihò ńlá wà lábẹ́ èmi ò jẹ́ ẹ̀kọ́ bí ara tí wọ́n ní wọ́n lọ fún ẹni tó bá mi ṣe mọ́tò pé bridge yìí pé tí gómìnà bá ti di kíní pé ó lè collapse now mo send the message kan sí commissioner for environment lórí Facebook ẹ̀ not too long ago kò tí kò oṣù mẹ́ta mo ní Finaija lábẹ́ Finaija wọ́n ta diesel lábẹ́ bridge yẹn wọ́n fi kẹ́ẹ̀gì ńláńlá ta diesel lábẹ́ ok tí iná bá gba bridge yẹn bí ó ṣe gba tèkó the other time yẹn ó máa affect bẹ́ẹ̀ni ó máa affect àwọn irin tó ti ń yọ yẹn sìn tí wọ́n bá fẹ́ káàsì pílà yẹn èmi ò ṣe engineer but kó má di point yẹ pé wọ́n máa wó bridge yẹn wà very very useful wọ́n tẹ̀ tí really bẹ̀rẹ̀ sí lo bridge yẹn bó ṣe wà solution ó yẹ kí gbogbo south west governors kọ́ bá gbogbo bólàbólà yìí jẹun kọ́kọ́ sì dà ní last month nìbàdàn ó yẹ kọ́ bá all through the south west then Àmọ̀tẹ́kùn Iru Ekun any of their van tó bá rí tó ń kórin káàkiri kọ́ seize van yẹn kọ́ confiscate gbogbo nǹkan tó wà nínú ẹ̀ kọ́ dẹ̀ arrest gbogbo àwọn tó wà ní bẹ́ẹ̀ yẹn if not tẹ bá dé gbèríko ẹ̀yẹn máa kọ́lé kẹ lọ fi ilé ẹ̀ sílẹ̀ fún a month gbogbo orúfẹ́ lọ máa yọ lọ wọ́n á yọ gbogbo orúfẹ́ lọ yes then finally lady yẹn kó bá rẹ̀ sọ̀rọ̀ tí ti bá bàjẹ́ tó nídìí ló máa dà tó bá yẹ káwọn èèyàn tì í tó bá di ọjọ́ iwájú òun ló máa fojú winá nǹkan tó ń ṣe òun ló máa fojú winá ẹ̀ so bẹ́ẹ̀ nǹkan ṣe sọ earlier àwa tá wà ní around gbogbo
àwọn facilities yìí ó yẹ káwọn èèyàn máa kọbi ara sí. Mo blame ara mi torí nígbà tí mo rí ní bí 2 months ago tí mo sọ yẹn ó yẹ kí n náà at least lọ sí local government pé mo náà sì nǹkan báyìí. Wow. But ìgbésẹ̀ tí government máa kọ́ gbé ni pé gbogbo àwọn tó wà ní under bridge ní gbogbo south west ìpínlẹ̀ Ògùn kúrò tó bá níbi tó ń gbé padà sílùú ẹ̀. It's as simple as that. Ẹ kú ètò. If you see something, you say something. We are doing this together. Láti jẹ́ kí ilẹ̀ Yorùbá sí ọmọ Yorùbá ní gbogbo wa. Nǹkan tó ṣe lábẹ́ bridge yìí, we must all fight this together. If you see something, please say something. Bàbá wa yìí sì ẹni sùn bàbá wa inú mi dùn pé wọ́n sọ pé àwọn blame ara wọn pé báwọn ṣe rí kinní. Ó yẹ kí àwọn lọ sí local government káwọn lọ report ni. Bẹ́ẹ̀ni. So I am so happy pé èèyàn tó àwọn tó wọ́n lè bọ́ta sọ̀rọ̀ yìí ní gbangba. Yorùbá, if you see something, say something. Ká má gba àwọn wèrè yìí láàyè kí wọ́n wá balẹ̀ wá jẹ́ àwọn àpàbára pàìpà yìí. Ẹ bá wa gbọ́n sókè sà 5 minutes la máa fún yín ẹ go ahead sà 5 minutes. Okay ma. So ṣe rí lérí ọ̀rọ̀ Akéwàgbàgòdè tí mò ń sọ. Tẹ́ ẹ bá wo gbogbo àwọn yẹn dáadáa, ó yẹ kó yé àwa ìran Yorùbá wípé kò sí ojúlówó ọmọ ọkọ Yorùbá tó lè máa tako àṣà rẹ̀, ìṣe rẹ̀ láyéláyé. Kò sí irú ẹ̀sìn tó lè sọ wípé ó lè máa ṣe tó wá sọ wípé wà wá gbé ẹ̀sìn àjòjì, ẹ̀sìn tó ṣe wípé ní gbogbo àgbáyé kò sí orílẹ̀-èdè tí ń pè ní ìlú mùsùlùmí tí ìsinmi wà ní gbogbo ẹ̀ pátápátá yàtọ̀ fún Saudi Arabia yẹn tó ṣe wípé àwọn Amẹ́ríkà ní bá wọn ṣàmójútó rẹ̀. Gbogbo àwọn òye yẹn iná ló yẹ ká jẹ́ kí ó yà wá ìran Yorùbá dáadáa. Ẹ̀sìn tá à ń ṣe tí ó mú ìlọsíwájú kankan wá bá wa. Àfi ẹ̀pá. Tó ṣe wípé ẹ̀pá ẹbẹ́ lórí ẹni tó bá ti lóhun ò ṣe mọ́ àfikẹ́ gé lórí àfikẹ́ ẹ̀pá. Tírú ẹ̀sìn bá yẹn sí náà lẹ́ tó wá ní káwò tó máa ṣe. Okay. So sírú ẹ̀sìn bá yẹn iná lẹ́ tó how are you? Sírú ẹ̀sìn bá yẹn lẹ́ tó wá ní káwò tó máa ṣe. Ẹ̀sìn tó ṣe wípé ìgbà tá a wà ní kékeré àti ẹ̀mọ́ nǹkan títí ẹ̀ jẹ́ sí mùsùlùmí gan nígbà tá a gbẹ́jú wá tá a wà kékeré nítorí wípé kò tí ì gbalẹ̀ nílẹ̀ Yorùbá náà kò tí ì gbalẹ̀ ìgbọ̀n akànrí wọn tẹ́lẹ̀ káàkiri náà ní gbogbo ìgbà yẹn làwọn. Bàbá kí lẹ́ni sí ọ̀rọ̀ abẹ́ bíríjì táwọn àwọn ọmọ mọ́làmì ìbólà tán lọ yọ gbórin. Màmá mi fẹ́ rí ọ̀rọ̀ abẹ́ bíríjì yẹn ní ti tèmi o kò sí orílẹ̀-èdè tí irú ẹ̀ ti máa ń ṣẹlẹ̀ láyéláyé tí àjògì kó sì rìn wá láti ibì kan wọ́n ti máa wọlé wọ́n ti máa bá síbi tí wọ́n bá ti rí. Sẹ́rí yẹn lásán àwọn olórí wa àwọn ni wọ́n fa gbogbo rẹ̀ o. Àwọn tí ń ṣadarí ilé wa lérí àwọn gangan ni wọ́n dá gbogbo ẹ̀ sílẹ̀. Ṣé bára nǹkan tá à ń sọ rèé? Irú àwọn tí wọ́n sọ pé mùsùlùmí láwọn yẹn tó wá sí pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá ni wọ́n. Ṣé kìí sáwọn ẹlẹ́sìn wọn ní gbogbo àwọn yẹn? Ṣé báwọn tí wọ́n pera wọn lẹ́lẹ́sìn kan náà ni? Àbí tí wọ́n ṣe kankan náà? Tẹ́ ẹ bá gòkè Ọya, tẹ́ ẹ bá dọ̀dọ̀ títí wọn, ọmọ Yorùbá mélòó lẹ máa rí nírú gbogbo rádaràda yẹn ní lọ́dọ̀ wọn? Àwọn náà bí wọ́n ti ń ba ọ̀dọ̀ wọn jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n wá sọ́dọ̀ títí wa tó ń ba ọ̀dọ̀ wa jẹ́ mọ́. Kí wọ́n mú ọmọ Yorùbá tí bá ń gbégbé tí ayé bá yẹn lọ́dọ̀ títí wọn kí wọ́n mú jáde ńjọ́ kan kárì kí wọ́n mú jáde ńjọ́ kan káàtì ẹ̀ fojú rí tó fi wá jẹ́ páwọn àwọn ará bíbá yìí náà ní sásásásásásásá inú rẹ̀ náà láti tó ti máa rí ní lára àwọn gbogbo gómìnà yẹn jẹ́ àwọn tẹ́rọ́rìsì yẹn gbogbo àwọn sọ̀tà yẹn tẹ́rọ́rìsì gbogbo wọn yẹn inú rẹ̀ náà látọ̀ ti máa rí wọ́n mọ̀ sọ pé àwọn freedom fighter àwọn ni àwọn terrorist tí wọ́n pa yẹn ò kí wọ́n mọ̀ pa mọ́ o kẹ́ni kó tí lórí láyà kọ́ máa gbójú jáde kọ́ máa sọ pé àwọn freedom fighter àwọn ni àwọn terrorist. Àwọn olórí burúkú tilẹ̀ Yorùbá yìí mélòó la rí inú wọn kọ́ sọ̀rọ̀ àgéèsí wọn
mélòó la rí nínú wọn mélòó la rí nínú wọn pé kí wọ́n wá kí wọ́n kọ̀wé tí gbogbo àwọn olórí wa nílẹ̀ Yorùbá káàkiri tó bá ṣe pé lóòótọ́ wọn ò mọ gbé sí gbogbo àwọn sọ̀tà yan gómìnà yẹn lẹ́yìn kí wọ́n kọ lẹ́tà sí káwọn kọ lẹ́tà sí gbogbo àwọn olórí wa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pé ẹ̀ táwọn ará bíbá yìí ń ṣe yìí o tí wọ́n fẹ́ gbé wá wọlé Yorùbá yìí àwa Yorùbá o táwa jẹ́lẹ̀sìn mùsùlùmí o àwọn ọ̀fọwọ́ tí gbogbo yẹn kí wọ́n bá wọn wá nǹkan ṣe sí. wọ́n máa support àwọn ọmọ ìyá wọn ẹ ṣe omi bàbá wa ká tún gbé kọ̀lẹ̀ lómi fáyé. bọ́tẹ̀ àwọn máa ń sọ pé ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn àwọn tí wọ́n pààyàn tí wọ́n gé orí àwọn orí èèyàn àwọn tó padì bóra ọmọ ìyá wọn ọmọ ìyá nínú ẹ̀sìn ni. àwọn tó padì bóra. tẹ́rì àwọn tí wọ́n pa Dèbórà nígbà pa Dèbórà ń jọ sí tí wọ́n dáná sun Dèbórà tí wọ́n sọ kúta pa wọn tó dáná sun mélòó nu wọn lọ jáde àwọn tó tún jáde náà ṣe gan sọ pé ó gbọ́ ànábì àwọn ni ó gbọ́ ànábì àwọn wípé kú tọ́tọ́ sí náà nù àmì fẹ́ rí màmá mi àwọn ará bíbá yìí wọ́n fẹ́ lu ẹ̀sìn wọ́n fẹ́ fi gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ ni wọ́n fẹ́ lo wà Nàìjíríà yẹn wọ́n fẹ́ lo wà Nàìjíríà wọ́n fẹ́ fi gbalẹ̀ wa mọ́ wa lọ́wọ́ ni ọlọ́ngbọ́ wọ́n fẹ́ lo wà Nàìjíríà yẹn èmi ó ti máa tẹnu mọ́ kankan tí bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn bàbá lọ́balọ́ba kí wọ́n dákun àwọn bàbá Olúbàdàn àwọn náà ti rí táwọn ará bíbá yìí dánwò wọ́n mọ̀ òkú àwọn ará bíbá yìí wọ́n fẹ́ lo wà Nàìjíríà àti pẹ̀sẹ̀ wọ́n fẹ́ fi gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ ni àwọn bàbá wa yìí náà sì mọ̀ pé àwọn ará bíbá yìí wọ́n sojú lówó ọmọkọ Yorùbá o wọ́n mọ̀ gbogbo àwọn akẹ́gbà gòdì yẹn ókè náà tí wọ́n bá wá ní dáná ọjà o báyìí la èyí tá a fẹ́ rè o àfẹ́ Nàìjíríà mọ̀ oníkálùkù ọlọ́tọ̀ọ̀tọ̀ kí ni wọ́n fẹ́ dẹ́wò ṣebí gbogbo àwọn akẹ́gbàgòdì náà ti sọ lórí prógàmù wọn kọjá gbogbo mufti wo yẹn tí wọ́n ní tí Nàìjíríà bá pín wípé minority làwọn máa jẹ́. wọn ò tiẹ̀ níbi tí wọ́n fẹ́ lọ ni àbí kó máa lọ sínú igbó kó máa lọ bá máa lọ. wọn níbi tí wọ́n fẹ́ lọ ni wọn nílùú wọn nílẹ̀ wọn níran wọn níbi tí wọ́n fẹ́ lọ tó kí Nàìjíríà ọ̀pẹ iná lọ́nà àbáyọ ní títí wa. ẹ ṣeun gan God bless you. ẹ ṣeun. ìyá wa ìyẹyẹ Èkìtì mo kí yín gan ni ẹ ṣeun àwọn èèyàn wa tó bá ti wọ ẹ máa bá wa ṣe ní pápá ìṣẹ́jú méjì ká lè ṣe ní ṣókí tó jọ́bẹ̀ òde kí ni ó yẹ kí àwọn ìjọba ṣe sábẹ́ bíríìjì ẹ tẹ́ wà lórí ètò ìbá wa like show yìí ẹ bá wa fi opinion yín sí comment section èyí ọ̀kan lè kọ comment 1 million ẹ bá wa share fídíò yìí ẹ̀yin tẹ́ ń gbé fídíò mi tẹ́ bá lò ní negative way èmi àti a máa mú nǹkan lẹ̀ ẹ bá wa gbóhùn sókè máa strike page yín ni ẹ bá wa gbóhùn sókè sí. Okay. So nípa àwọn ọ̀rọ̀ tí àwọn kálukú ń sọ lọ́wọ́ irú ọ̀rọ̀ akéwùgbàgò tí máa yìí tán mẹ́nu bà. Hello. À ń gbọ́ yín sà. So ìwọ̀nba náà ni a lè tún máa sọ̀rọ̀ àwọn èèyàn wa torí pé kálukú wa náà là ní ibi tí a ti ń bọ̀ adẹ̀ níbi tá a ti bára wa. So ọ̀rọ̀ ilé ayé yìí ó dàbí kéèyàn bá wọ ọkọ̀ one chance àbí bí téèyàn bá wọ mọ́tò olè so kéèyàn tó realize pé inú mọ́tò olè ni so béèyàn sì máa bọ́lẹ̀ náà ní ọgbọ́n téèyàn bá máa wá. So tí ìwọ̀nba èèyàn tó bá ń sọ síta tó ń dẹ̀ fi ara hàn pé nǹkan tó ń rí kò tẹ́ lọ́rùn so ẹ má jẹ́ ká tún máa ti padà sí ibi tí ó ti ń bọ̀ òun náà ní di help kálukú so ẹ máa ọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹnìkan pẹ̀lú ipò tírú wọn wà tí wọ́n dẹ̀ tún lè sọ jáde bẹ́ẹ̀ náà àwọn náà ní ìdìrànlọ́wọ́ kálukú wa so ká má fi èrò ọkàn wa máa tì wọ́n padà sí ibi tí wọ́n fẹ́ ibi tí wọ́n rí tí wọ́n ń jáde bọ̀ so ká fi ààyè gba kálukú so àjọ nílé ayé yìí náà ni so. bàbá wa ọ̀rọ̀ tẹ́ ń sọ òye mi because ayé tẹ́ ń wò wá ṣọ́rọ̀ tó ń sọ òye yín ọ̀rọ̀ tẹ́ ń sọ òye mi o please tẹ́ bá ń sọ sáà ìgbésọ̀ bàbá yín sọ torí kò yé mi. ok ẹni tó pè tán ń sìn ó sọ̀rọ̀ nípa bàbá Kéwùgbà Gold nípa bí pé kán má trust wọn àwọn ò trust wọn dénú àbí nǹkan kan so mo ní ènìyàn tó bá tí ó bá ń sọ̀rọ̀ síta pé nǹkan tó ń rí kò tẹ́ lọ́rùn so a lè máa fi agídí máa ti padà sí pé bí àbá trust ẹ̀ bàbá ṣe pé kìnnì kan ẹnu ara wọn náà fi ń sọ síta pé tí wọ́n rí
so bí wọn ò bá sọ dára tó tá a bá rí nǹkan tí a máa pe àwọn náà sí àkíyèsí èèyàn lè máa sọ fún wọn ṣùgbọ́n kí ẹnìkan kàn máa dédé máa jọ́ọ̀jì àkan pé trust ẹnìkan tó wà bí kíní kan so ọ̀nà tí kálukú náà bá ní láti máa gbà ranra wa lọ́wọ́ ṣé nǹkan tí mo wí ó yé yín. ó ti yé mi bẹ̀tẹ̀ lórí péjì Yorùbá wì oníkálukú ló ní right sí opinion rẹ̀. Opinion tó opinion tí náà nìyẹn ẹ̀yin lè trust Yorùbá bẹ̀tẹ̀ ẹ̀yin fẹ́ máa go against wọn àwọn sọ opinion tí wọn nípa wo lè trust irú èmi sì irú èmi sì ti máa. ok ẹ máa sọ̀rọ̀. irú èmi sì ti máa rí tí wọ́n ti wọ́n kí mi pé sàlámù àlékún tí wọ́n fẹ́ sọ̀rọ̀ 10 mo ti mọ̀ pé 9 tẹ́fẹ́ sọ irọ́ ni. ok kẹ́ tó sọ o mo ti gbà pé 9 tẹ́fẹ́ sọ irọ́ ni. so oníkálukú ló mọ nǹkan tí ó ti go through lọ́wọ́ àwọn pípù yìí tí ò fi lè trust wọn. èmi fẹ́ máa mention òkè èèyàn lórí page because when you go and search it bóná àwọn grandpa wọn ti wá máàlì náà ti wá bẹ́ẹ̀ èyí tí lọ́dọ̀ ms bàbá ẹ lọ page ms bàbá lórí Instagram ẹ máa rí ẹni tẹ́ ń sọ̀rọ̀ yìí gan bàbá bẹ́ẹ̀ máàlì ló ti wá. So all these Malians, any susa, you cannot be trusted. You cannot be, because even though Ogun sọ̀rọ̀ ń jọ̀wọ́, ó ní tó máa sọ wípé ó ní ẹnìkan sọ pé ìwé Kùránì ò ṣe kinní kan. Ó ní kó tó lè bá wéèyàn bẹ́ẹ̀ debate. Òun á bí pé ìwé tí ẹ̀sìn ti ẹ̀kọ́ ìwé tí bóyá ẹ̀sìn ti àbí tí ìran ẹ̀ nídà. So our people they cannot be trusted. Lọ́dọ̀ tèmi náà mi ìwọ̀n àwọn tó ń wò mí. ìyá mi mo the last time ó ń ṣépè fún Ọ̀rúnmìlà náà ẹni tẹ́lẹ̀ ká máa trust. ṣe rí mo gbọ́ yín nǹkan tí wọ́n lè jọmọ Yorùbá kó máa tẹ́ fún bàbá ẹ̀. so ẹ̀yin lè trust onítọ̀hún mi ò bẹ̀tẹ̀ to me mi ò trust anyone of them. kì í ṣe pé ẹ ṣe rí ẹ má jẹ́ àṣírà wa gbọ́ ọ̀rọ̀ inú ayé tí a ti ń gbé lọ́wọ́lọ́wọ́ ni gbogbo wa jọ ń sọ. Kì í ṣe pé kódà gan anybody yóò hate àwọn gbogbo àwọn èèyàn yìí tó èmi gan tí mo bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n tí mò ń sọ ni pé tí a bá rí èèyàn tó wà nínú kan tó dẹ̀ dàbí pé ó ná dàbí pé ó fẹ́ yọrí jáde sí ibì kan so bọ̀tà bá tún gba lójú padà síbẹ̀ ó bá jẹ́ pé gan ó jẹ́ pé bàbá. tó rẹjọ ti lọ ẹlọ́ka kan tí ẹnìkan kọ kọ́mẹ̀ntì kan sìn mo ti pin ẹ̀ sójú kí ẹlọ́ka because wọ́n ló sọ wípé àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe kíní ọba ti máa ṣe bẹ́ẹ̀ àwọn ọba ti continue láti máa fi tẹ̀ kíà láti máa fi deceive àwa Yorùbá lọ so wọ́n ló sọ pé tẹ̀ kíà ká máa parọ́ fún wa lọ so ẹ̀dọ́ ti lè sọ bẹ́ẹ̀ yẹn jáde lẹ́nu so why do you want us to trust him? ẹ bá wa lọ ṣẹ́jú méjì sà ẹ ṣeun ẹgbọ́n sókè. ẹ jàre ìyá mi àkókò pẹ́ láyé. àṣẹ ìdùnnú. òní dàgbà òṣì. àṣẹ. lórí ọ̀rọ̀ tàbẹ́ bíríìjì jákè kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn. tàbẹ́ bíríìjì náà bẹ̀kẹ̀ sọ̀rọ̀ lé lórí kálíbà parí ètò. sórí ibẹ̀ yẹn ìyá mi onílé nílọ́wọ́ àlejò dì mẹ́rù ni o. Kí ni mo fi sọ bẹ́ẹ̀ ni àwa ẹ̀ náà ti gbé kó agbẹ́lẹ̀ kó ká tó máa bọ̀ níbi tá a wà yìí tẹ́rí gbogbo àwọn mẹgàláwa bàṣí àwọn yẹn àwọn ọmọ Èkó tí wọ́n ń ṣe ọmọ ìgboro wọ́n ń gba owó lọ́wọ́ wọn Yorùbá wuyì wọ́n lọ bá àwọn ọmọ wọ̀nyí àwọn ọmọ Gàmbàrí yẹn wọ́n ń gba owó lọ́wọ́ wọn tó máa kiri wọn hey come here hey, bring money fún wa lówó abólóṣì ní abikini kan wọ́n ń gba owó lọ́wọ́ wọn ẹni tó bá dẹ̀ ti mú ogún ilé bàbá ẹ̀ tó ti fi fún ará àta pé kàn ṣe bó bá ṣe fẹ́ bó ṣe ń rí ló ṣe ń rí yẹn ọ̀rọ̀ ló débẹ̀ ewúrú ọkùnrin tó sọ pé òun blame ara òun pé òun náà rí kíní yẹn òun sọ ẹ̀bọ́n gbójú kúrò ní. ó kọjá lọ ní tiẹ̀ ní pé kíní bó bá ṣe wọn kan ṣe ó gbójú kúrò ṣùgbọ́n nísìnyí ó realize pé òun ṣe àṣìṣe. ṣùgbọ́n àwọn boys wọ̀nyẹn wọ́n lọ bẹ̀ Yorùbá wuyì àwọn náà pẹ́ lẹ́kọ̀ọ́ ká tó débí yìí àwọn ti ìgbàjú ìgbàmú àwọn ènìyàn náà kó bó ṣe 1000 bó ṣe 500 ló bá wà lọ
wọ́n á kó lẹ̀ tó bá ti gba owó yẹn wọ́n á bá tiwọn lọ ní wọ́n á fà wọ́n yẹn lílẹ̀ wọ́n ti bà kíní yẹn jẹ́ kọjá èmi àtẹnìkan ajáde lọ láàárọ̀ yìí ní Houston bíbá mo wá fi àwọn bridges tó ń ṣẹ̀ṣẹ̀ parí mo ti gbà bẹ̀rẹ̀ kọjá tó tóbi 4 weeks pàtó mo bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n ti open bridge wọn ò lọ sọ pé àwọn ìjọba kọ́ bridge àwọn wá ń lọ́ọ̀ṣì ẹ̀ wọn ò ṣerú ẹ̀ bí o ṣùgbọ́n àwọn lókọ tán wọn ò ní parí wọn náà lọ́ọ̀ṣì wọn fi ń kówó jẹ àwọn ọmọ yẹn lọ gba owó lọ́wọ́ wọn Yorùbá wuyì wọ́n ń gba owó wọ́n ṣe ọ̀rá ìsà lọ gba owó lọ́wọ́ àwọn ọmọ Fúlàní àwọn ọmọ Haúsá tó lọ gé gbogbo orin yẹn tó bá rẹ̀ ti gbowó lọ́wọ́ wọn lọ fi mú tó bá fẹ́ mú ó parí náà nìyẹn. ṣé ibi tí orílẹ̀-èdè yẹn délé ní Ọlọ́run fún wa láyé kó fún wa Yorùbá nation tiwa gbogbo nǹkan tá a máa ní ìdí la máa ṣe ẹnìkan ò ní wá balẹ̀ Yorùbá jẹ́ ìyá mi ó dìgbà náà nà. ó dáa ẹ ṣe gan bàbá mi ẹ ṣe gan mo dúpẹ́. àbẹ̀tò bọ̀jà rẹ̀ yá mi. ẹ yẹ kí n polówó ọjà. ó ṣáná wọlé tẹ gbàrọ gùdù lọ́dà. this is original. wọ́n lù kọlù gbàrọ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace níbi iṣẹ́ trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrì ní ọtí kò ní lóòótọ́ ní bá ṣe ń send deliver fi ọjà yín ránṣẹ́ síbi kíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ body talk _accessories UK ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. body talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ilẹ̀ ti lè rí lace lóríṣi bíi swiss lace dry lace voil lace cut lace polish lace HOH lace HKG lace Australia lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà body talk ó lọ fún agán tó ìdórí gold àti jewelries padà ó dìgbò tèfè ẹ wá wo ẹ̀gbà owó tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní body talk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ body talk _accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ body talk _accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ́tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824 body talk accessories ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ jọ ẹ̀yin èèyàn mi ẹ bá mi kàn sí iléeṣẹ́ body talk accessories ẹ bá mi follow wọn lórí TikTok ẹ bá mi follow wọn lórí Instagram ẹ bá mi patronize wọn ẹ bá mi rajà lọ́wọ́ wọn wà ní UK and wọ́n deliver worldwide ẹ ní regret pé bá wọn dùn pọ̀ ẹ ṣe gan mo dúpẹ́ látàrú gbẹ̀ntẹ́ fún wa ní gift ẹ ṣe gbẹ̀ntẹ́ fún wa ní gift ẹ ṣe ẹ̀yin tẹ́ wò wá ẹ ṣe ẹ tẹ́ bá wa like ẹ ṣe ẹ̀yin tẹ́ like ẹ náà àtúndúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ if you see something say something we have to protect and defend our land together Sunday Igboho nìkan ò lè ṣe o èmi á ṣe pàtẹ́mi màá jókòó màá sọ̀rọ̀ ẹ̀yin á ṣe pàtẹ́ yín ẹ kọ́mẹ́ǹtì ẹ ṣe ẹ fídíò ẹ sọpínìọ̀ yín ẹ pè wọlé owó pátápátá tí ó rẹlẹ̀ ìwà bá délẹ̀ wọn ò nífẹ̀ẹ́ mi àti yín ṣàwátì mo nífẹ̀ẹ́ yín I'm gonna see you some other time bye for now I love you guys. Ó dàbọ̀.